Ìrere jẹ́ làbọ̀dé bí mo ṣe ń jáde lọ. Ìmọ̀lá mo bẹ̀ Ọlọ́run wọba. Ìrere jẹ́ làbọ̀dé. Aṣọ gbogbo ní mèremère o. Ọmọlára bá ń bí olówó ẹ̀yà lọ́wọ́. Ìmọ̀lá mi Suzu ìmọ̀gbẹ́rẹ́ ta wíde. Adémọ́lá ọmọ bàbá níjọba. Ìmọ̀lá yóò máa jẹ sí ọmọ wa. Ìmọ̀lá yóò máa jẹ sí o. Ṣàṣà èèyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn ìgbà ọba sílé. Tẹ́rù sọmọ wa máa fẹ́ ní níwájú ẹni ọmọọba Adémọ́lá o. Bí mo ṣe ń kọrin tèmi èmi lóye o. Kò sẹ́ni mọ̀ ọ̀pọ̀ tó dàbí ọlọ́mọ Adémọ́lá mi Suzu. Bí mo ṣe ń kọrin tèmi èmi lóye o. Kò sẹ́ni mọ̀ ọ̀pọ̀ tó dàbí ọlọ́mọ Adémọ́lá mi Suzu. Bí mo ṣe ń kọrin tèmi èmi lóye o. Kò sẹ́ni mọ̀ ọ̀pọ̀ tó dàbí ọlọ́mọ Adémọ́lá mi Suzu. Ìbà kábíyèsí ọba Adéṣayọ̀ mo bá ìròyìn Adémọ́lá. Ahapa gbogbo òde àjàgbà pátápátá. Gbogbo náà ní kí gbogbo Adémọ́lá mi sí. Ọba àbá ló ní kí gbogbo yín o. Èyí á kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Kábíyèsí àbá ló ní kí gbogbo yín ọmọọba Adémọ́lá. Ó sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Mo kí onílé, mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin. Bí mo ṣe ń kí ọmọdé, bẹ́ẹ̀ náà ni mò ń kí àwa ẹ̀yin àgbàlagbà tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi pátápátá ni mò ń kí yín, bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ mi tí mò ń sọ̀rọ̀ yìí ni His Majesty Ọba Àṣàgbèmí Tèmi Adára Aríwàjoyè Fàṣàgbadé Kínní Àmọ̀tẹ́kùn kejì Ààrẹ Ọba Àṣà Àgbáyé tí mo tún jẹ́ ọba ẹgbẹ́ Emere àgbáyé. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé ẹ káàbọ̀. Èmi á kí gbogbo yín lọ kọ̀ọ̀kan dèbò. Lọ sí kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Lọ sí kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Ẹ rọra mí àwòlẹ̀. Sọ́pà ti jòyè wọlé. Ẹ rọra máa wọlé. Sọ́pà ti jòyè wọlé. Ẹ rọra mí àwòlẹ̀. Sọ́pà ti jòyè wọlé. Ẹ rọra mí àwòlẹ̀. Sọ́pà ti jòyè wọlé. Jíjẹ wọ́n dọ̀ lédè ẹ̀rọ ara mi yàwó rẹ̀ lọ́pẹ́ tí ìjòyè ti gbé ẹ̀rọ ara mi yàwó rẹ̀ lọ́pẹ́ tí ìjòyè wọlé ẹ̀rọ ara mi yàwó rẹ̀ lọ́pẹ́ tí ìjòyè wọlé.
ìbà ọmọdé ìṣàyọ̀ ọba àgbà o wọ́n ṣèbàrẹ̀ o. Ẹ̀rọ̀rọ̀ bí ìyàwó lẹ̀, bàbá tìjọ yẹ wọlé. Ẹ̀rọ̀rọ̀ bí ìyàwó lẹ̀, bàbá tìjọ yẹ wọlé. Lórí ètò yín, ètò wa, mo ń kí Prince Babalọ́lá Ọlátúnjí, mo kí yín pé ẹ káàbọ̀, ẹ̀yin tí awo ẹ̀rù jẹ̀jẹ̀, mo kí gbogbo yín. Bẹ́ẹ̀ náà ni mo ń fi àǹfààní yìí láti kí ọba ẹ̀rù jẹ̀jẹ̀ àgbáyé, mo kí yín pé ẹ káàbọ̀ pẹ̀lú ìdarapọ̀ mọ́ wa lórí ètò tòní. Ọba tọ́ bàbá mi, ẹ ṣé o. Lórí ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere, episode 24 ni ètò tí òní jẹ́. Kókó tí a ó jọ máa gbéyẹ̀wò lónìí, òun ni èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. Èèwọ̀ ìpín, òun ni a ó máa gbéyẹ̀wò lónìí. Ẹ jọ̀wọ́, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí sí orí wall yín. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun, mo dúpẹ́. Ìyẹn Prince Babalọ́lá Ọlátúnjí, ẹ ṣé o. Àwọn awo ẹ̀rù jẹ̀jẹ̀ àgbáyé nìyẹn, ẹ ṣé, mo dúpẹ́. Ẹ bá mi share ètò yìí sí orí wall yín kí ọ̀pọ̀ ènìyàn lè darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Nítorí ọ̀pọ̀ ọ̀nà ni ogun gbà ń ja ènìyàn. Kì í wá ṣe gbogbo ogun tàbí ìṣòro tí ẹ̀dá bá ní ló ń wá láti ọwọ́ ọ̀tá tàbí ará ilé ẹni tàbí ọwọ́ àwọn àgbà. Ọ̀pọ̀ ìṣòro yìí, oríṣiríṣi ọ̀nà ni ìṣòro lè gbà tàbí tí ogun lè gbà láti máa ja ènìyàn. Ohun tí à ń gbé yẹ̀wò, òun ni èèwọ̀. Èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. Èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. Kí ni ohun tí à ń pè ní, kí ni ìyàtọ̀ láàárín, kí ni ìyàtọ̀ láàárín ìpín, kádàrá, àyànmọ́ àti àbáwáyé ẹni? Ìpín, kádàrá, àyànmọ́ àti àbáwáyé ẹni. Pẹ̀lú ìwádìí lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà tí ẹ̀ ń wò mí yìí, ìwádìí yìí fi yé wa wípé ìpín àti kádàrá wípé ọ̀kan ṣoṣo náà ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí èdè Yorùbá, ìyàtọ̀ díẹ̀díẹ̀ ni ó wà lára ẹ̀, ṣùgbọ́n ọ̀kan náà ni. Ìpín tí a yàn láti ọ̀run wá, òun náà ni kádàrá tí ó tẹ̀lé èèyàn láti ọ̀run wá. Àyànmọ́, òun náà ni ohun tí a yàn láti ọ̀run wá sáyé. Àbáwáyé ẹni, nígbà tí ènìyàn bá délé ayé, ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ó bá ènìyàn wá sílé ayé. So ìpín, kádàrá àti àyànmọ́, pẹ̀lú ìwádìí jẹ́ kó yé wa pé destiny ni. Mo sọ ní ìdánilẹ́kọ̀ọ́ ti ọ̀sẹ̀ tó kọjá,
mo bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pé ẹ má ṣe bínú wípé a ò lè mú ètò yìí wá ní àná tí ń ṣe ọjọ́ ìsinmi. Àwọn nẹ́tíwọ́ọ̀kì ni ò wá òkè ní àná, òun la fi ní kí a ṣe ètò yìí ní òní. Tí a ò bá rí ṣe ní ọjọ́ Sunday, a máa ń ṣe ní ọjọ́ Monday. Ní last lecture èyí tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, a sọ díẹ̀ nípa ìpín. A jẹ́ kó di mímọ̀ fún wa pé pẹ̀lú ìwádìí fi yé wa wípé kò sí ẹnikẹ́ni tí ó bá fẹ́ wá sílé ayé láti ọ̀run tí kò ní ní ìpín kan tó máa yàn wá sílé ayé. Ibi tí a ti wá yan ìpín yìí, òun ni à ń pè ní oríta ìpín, junction of destiny. Oríta ìpín. Tí ẹ̀dá bá wá débẹ̀, ìwádìí fi yé wa wípé ẹgbẹ́ wa ni ó máa yan ìpín fún wa níbẹ̀. Òun ni a ṣe máa ń sọ wípé kò sí ẹni tí kò ní ẹgbẹ́. Ìkóríta ìpín yìí ni a ó ti yàn ohun tí a ó délé ayé ṣe. Ibẹ̀ náà la ó ti yan ohun tí a ó jẹ́ àti ohun tí a ó dà ní ilé ayé. Yálà ẹ̀dá máa lówó tàbí kò ní ní. Yálà ẹ̀dá máa bímọ tàbí kò ní bí. Yálà ènìyàn máa jẹ́ olókìkí tàbí kò ní jẹ́ olókìkí. Yálà ènìyàn máa jẹ́ arẹwà tàbí ó máa jẹ́ ẹni tó bùrẹ́wà. Ohun gbogbo tí ẹ̀dá bá máa dà tàbí tí ẹ̀dá máa jẹ́ nílé ayé, oríta ìpín yìí ni a ó ti yàn án. Oríta ìpín yìí la ó ti yàn án. Tí ènìyàn bá wá dé ilé ayé, àti pé kò sí gbogbo ìpín tí kò ní èèwọ̀ tó rọ̀ mọ́. Kò sí gbogbo ìpín ènìyàn tí kò ní èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín yìí. Ẹlòmíràn á máa sọ pé á lóun ò ní èèwọ̀, kò sóhun tóun ò lè jẹ, kò sóhun tóun ò lè ṣe. Mo fi àsìkò yìí kí bàbá wa, ọ̀rẹ́ mi, kábíyèsí ààrẹ ọba Ògbóni Kúbà. Ẹ káàbọ̀ sí orí ètò yìí pẹ̀lú gbogbo ẹ̀yin èèyàn mi tí mi tí ìrántí dárúkọ. Kò sí ìpín tí kò ní èèwọ̀ titi ẹ̀. Gbogbo ìpín pátápátá ló ní èèwọ̀. Báwo la ṣe lè mọ èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa? Báwo ni a ṣe lè mọ èèwọ̀ tí ó rọ̀ mọ́ ìpín wa? Ogbó atọ́ o kábíyèsí ààrẹ ọba Ògbóni Kúbà. Ẹ ṣeun púpọ̀. Láìpẹ́ ẹ máa retí ọba àṣà àgbáyé ní orílẹ̀-èdè Kúbà lágbára Ọlọ́run. Ẹ ṣeun ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi Prince Babanọlá Ọlátúnjí. Ẹ ṣeun. Mo tilẹ̀ wá ní àwọn ọba tó pọ̀ lórí ètò yìí lónìí. Ọba àlà US, ẹ káàbọ̀ sí orí ètò yìí. Mo ń kí gbogbo ẹ̀yin ládéládé tí a jọ ń ṣètò yìí lónìí. Àwọn ìmọ̀ tí ẹ kọ́ wa ni àwa náà ń sọ pé kí a share pẹ̀lú gbogbo àgbáyé. Mo dúpẹ́ nítorí pé ẹ ò rí pé ọmọdé ni mo jẹ́ tí ẹ darapọ̀ mọ́ mi ní orí ètò tòní. Ogbó aláwòrì, ogbó àkókò nìkó, kábíyèsí ààrẹ ọba Ògbóni Kúbà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé
ọ̀nà wo ni a lè fi mọ èèwọ̀ tí ó rọ̀ mọ́ ìpín wa? Ọ̀nà àkọ́kọ́, a lè mọ̀ nípasẹ̀ wíwo àkànṣẹ̀jayé, nípa wíwo àkànṣẹ̀jayé ẹni. A lè mọ àwọn èèwọ̀ yìí nípasẹ̀ ìtẹ̀ Ifá tí a bá tẹ Ifá. A sì lè mọ àwọn èèwọ̀ yìí nípasẹ̀ ìwádìí. Bẹ́ẹ̀ náà ni a lè mọ̀ nípasẹ̀ ìmọ̀. Thank you very much, my dear friend Kábíyèsí Ọba Àlà US. So I really appreciate you. Thank you very much. So gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ, ní ayé àtijọ́, tí a bá bí ọmọ tuntun, ohun tí àwọn òbí ọmọ náà máa ṣe ni pé wọ́n á lọ wo àkànṣẹ̀jayé irú ọmọ náà, irú oúnjẹ tí ó lè jẹ, irú aṣọ tó lè wọ̀, irú ìyàwó tó lè fẹ́, irú ohun tí wọn ò gbọ́dọ̀ ṣe sí. Wọ́n á lè mọ̀ láti lè mọ àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín tàbí kádàrá irú ọmọ náà. Ṣùgbọ́n ní ayé òde òní, irú kan wọ̀nyí ò sábà wáyé mọ́. Bóyá la rí ẹni tó bá bímọ báyìí tí ò bá sí ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀, bóyá la rí ẹni tá wòó pé òun fẹ́ lọ wo àkànṣẹ̀jayé ọmọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé a tún lè mọ̀ àwọn èèwọ̀ nípasẹ̀ ìtẹ̀fá. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu àwọn babaláwo tán gbọ́fá, wípé nítorí èèwọ̀ gan la ṣe ń tẹ̀fá. Nígbà tí ẹ̀dá ti délé ayé, ó ṣeéṣe kí ènìyàn máa rántí àwọn èèwọ̀ tí ó ti rọ̀ mọ́ ìpín rẹ̀ láti ọ̀run wá. Tí ẹ̀dá bá tẹ Ifá, Ifá ló máa sọ fún pé irú ìpín báyìí ló yàn wá láti ọ̀run. Àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín yìí nìyí. Òun ni a máa ń pe Ifá ní ẹlẹ́rìí ìpín. Ifá ni ó máa ṣe ẹlẹ́rìí ìpín tí ẹ̀dá yàn wá láti ọ̀run. Mo rántí nígbà tí mo tẹ Ifá ní nǹkan bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Mo wá fi àǹfààní yìí mo fi ń kí babaláwo mi tó tẹ̀ mí nífá, tí ó jẹ́ kí n padà wá rí ògo mi lò. Ibikíbi tàbí ohun tí mo lè jẹ́ lónìí, ọlá Olódùmarè, ọlá babaláwo mi ni. Nínú àwọn tí wọ́n gbọ́ Ifá, tí wọ́n ní ìmọ̀, tí wọn kì í sì ń ṣe 419 tàbí 410, babaláwo yìí ó jẹ́ ọ̀kan lára wọn. Ta lẹni tí mò ń porí bí kò ṣe kábíyèsí ọba onímọ̀lẹ̀, olú Ifá àgbáyé, tí ó tún jẹ́ awo Ọ̀ọ̀ni olódù mẹ́rìndínlógún. Kábíyèsí, gbogbo ìgbà ni mò ń dúpẹ́ lọ́wọ́ yín. Ọba onímọ̀lẹ̀, olú Ifá àgbáyé, ó jẹ́ olúwo tí ó gbọ́ Ifá, tí Ifá sì yé yékéyéké. Mo wá tún fi àǹfààní yìí kí àràbà Fọlọ́runṣọ́, tí ń ṣe àràbà
awo fún gbogbo ìpínlẹ̀ Ondo ní ìlú Àkúrẹ́. Bẹ́ẹ̀ náà ni mò ń fi àǹfààní yìí láti kí àràbà tuntun èyí tí wọ́n ṣe appoint ní Ilé Ifẹ̀. Mo wá ń kí gbogbo ẹ̀yin babaláwo ní gbogbo àgbáyé pé ẹ kú oríire ti àràbà tuntun yìí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń jẹ́rìí sí wípé ẹni tí wọ́n padà yàn yìí ẹni tó kún ojú òṣùwọ̀n ni, tó sì jẹ́ olóòótọ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ wípé nígbà tí mo tẹ ifá, àwọn bí èèyàn méjì tí a jọ tẹ ifá pọ̀ lọ́jọ́ kan, ọ̀kan lára wọn wà tí ó jẹ́ pé ó máa nífẹ̀ẹ́ sí láti dá irun sí irun ẹ̀, kódà ó fẹ́ pọ̀ ju irun obìnrin mìíràn. Tí ẹ bá ti rí báyìí irun ẹ̀ tó ẹrù lọ́tọ̀. Láti kékeré ayé ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹni yìí ó ti lọ sí ìlú òyìnbó tó bí ẹ̀ẹ̀mẹ́rin sẹ́ẹ̀márùn-ún, níṣe ni wọ́n ń dá padà tí wọ́n ti pọ̀ tẹ̀. Ṣùgbọ́n nígbà tó máa tẹ ifá, odù tó jáde fún, èèwọ̀ tí ifá yìí yàn fún ni pé kò gbọ́dọ̀ máa dá irun sí, ṣe ni ó yẹ kó máa fárí, kó máa parí. Nítorí bí irun bá ṣe ń kún sí orí ẹ̀, bẹ́ẹ̀ náà ni it's like pé ó ń da aṣọ bo ògo ẹ̀. Ṣùgbọ́n tí ó bá gẹrun tí irun ò sí lórí ẹ̀, bí atẹ́gùn ṣe ń fẹ́ sí orí ẹ̀, bẹ́ẹ̀ náà ni ògo ẹ̀ á ṣe máa buyọ̀. Ẹ wá rí pé ó ti ń fún ìpín ẹ̀, ó ti ń fún ní májèlé jẹ tipẹ́. So nípa títẹ ifá, ènìyàn lè mọ àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín ènìyàn, nítorí ifá ni ẹlẹ́rìí ìpín tí ẹ̀dá ń bá wáyé. Ẹ má gbàgbé pé mo sọ pé ẹgbẹ́ ló yan ìpín fúnni látọ̀run wáyé gẹ́gẹ́ bí ìwádìí wa. Bẹ́ẹ̀ náà ni nípa ìwádìí, a tún lè mọ àwọn èèwọ̀ wa nípa ìwádìí, yálà nípa ẹ̀rìndínlógún, nípa ṣíṣe ìwádìí ní pẹ̀lú ẹ̀rìndínlógún, tàbí obì, tàbí kí wọ́n dá ifá fún ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún lè mọ èèwọ̀ wa, èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa nípa ìwádìí. Bẹ́ẹ̀ náà ni a lè mọ èèwọ̀ yìí nípa ìmọ̀. Ó ṣeé ṣe nípa àwọn ìṣẹ̀lẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. Àwọn onímọ̀, àwọn olóye ènìyàn, wọ́n lè tipasẹ̀ nǹkan wọ̀nyí láti mọ̀ pé ẹni yìí ti jẹ èèwọ̀ tí kò yẹ kí ó jẹ. Ẹ jọ̀ọ́, ẹ fún mi ní ìṣẹ́jú méjì, mò ń bọ̀. Ọba ló fún gbogbo ìrèlè, ọba lẹ́bí mi o, èmi ṣe bàálé mọ́lá, ara máa wọlé. Ọba ti jòyè wọlé, ẹ rọra bí àwọlé. Ọba ti jòyè wọlé. Kábíyèsí ọ̀dọ̀gbọ́n ọ̀fọ̀fẹ́, èmi ṣe bàálé mọ́lá mi ẹ̀jẹ̀ oyè mi rò ẹ́ rọra. Ẹ rọra bí àwọlé. Ọba ti jòyè wọlé, ẹ rọra bí àwọlé. Dàbí. Ọba ti jòyè wọlé. Olúwo wọ fíjọ sí o, ẹjẹ́ ayọ̀ mi ò ìbá mo ṣe bàbá. Ẹ rọra bí àwọlé. Sàbádàbàdà. Ọba ti jòyè wọlé, ẹ rọra bí àwọlé. Ọba ti jòyè wọlé. His Royal Majesty ni ọba ló
sọ̀rọ̀ mi o, ọba ṣúgà jẹ́ bùtì gbègbè. Rárá bí ẹ̀wọ̀ lẹ̀. Ọkọ lórí mákẹ́sì owó Bàbá ọ̀dẹ́ ti ìjọ. jòyè wọlé. Bàbá bàdàbàdì. Rárá bí ẹ̀wọ̀ lẹ̀. Bàbá ti jòyè wọlé. Ẹ máa wọlé. Rárá bí ẹ̀wọ̀ lẹ̀. Bàbá ti jòyè wọlé. Rárá bí ẹ̀wọ̀ lẹ̀. Bàbá ti jòyè wọlé. Mo kí wa kú àbọ̀ padà sí orí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere. Ohun tí à ń gbé yẹ̀wò òun ni èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. Òun ni àwọn ohun tí à ń gbé yẹ̀wò lọ́wọ́. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share prógrámù yìí. Ẹ bá mi share ẹ̀ sí orí wall yín. Kí lohun tí à ń pè ní èèwọ̀ gangan? Kí ni ohun tí à ń pè ní èèwọ̀? Kí ni ohun tí à ń pè ní èèwọ̀? Ẹ jọ̀ọ́ mò ń bọ̀. Èèwọ̀ jẹ́ májèlé. Èèwọ̀ jẹ́ májèlé fún ògo ènìyàn. Poison ni èèwọ̀ jẹ́ fún destiny èèyàn. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ṣáájú wípé ọ̀pọ̀ ogun ni ẹ̀dá dojúkọ tó jẹ́ wípé èèwọ̀ tí ó rọ̀ mọ́ ògo rẹ̀ ni ó ti jẹ. Ọ̀pọ̀ ènìyàn wà tó jẹ́ pé kò yẹ kó fẹ́ ìyàwó pupa tàbí kò yẹ kó fẹ́ ìyàwó tí ó jẹ́ ẹni pupa. Ó wá lè ṣeé ṣe kó jẹ́ pé obìnrin tó máa nífẹ̀ẹ́ sí jù kó jẹ́ pé obìnrin pupa ni, nígbà tí ó mọ̀ wípé èèwọ̀ ló jẹ́ fún òun. Ẹlòmíràn wà tó jẹ́ pé kò yẹ kó máa wọ aṣọ dúdú, tí ò yẹ kó fi ohun tí ń ṣe dúdú kó máa lo ohun tí ń ṣe dúdú, tàbí ohun tí ó ń ṣe nǹkan pupa. Ó lè jẹ́ nǹkan yìí ló máa nífẹ̀ẹ́ sí jù, láì mọ̀ yìí pé èèwọ̀ ògo òun ni. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kí iṣẹ́ rẹ̀ kó má lójú. Ó lè máa ṣiṣẹ́ kí ọ̀rọ̀ ilé ayé rẹ̀ gan kó má yé. Ẹlòmíràn wà tó jẹ́ pé bóyá irú oúnjẹ kan ni ò yẹ kó jẹ. Yálà ó lè ṣeé ṣe kó jẹ́ pé ó lè jẹ́ bóyá irú ọbẹ̀ ilá ni ò yẹ kó máa jẹ, tó jẹ́ ohun tó lòdì sí destiny ẹ̀. Ẹlòmíràn wà ó lè jẹ́ irú ni ò yẹ kó fẹnu kàn, tó dẹ̀ jẹ́ pé irú ló láìkì jù nínú ọbẹ̀. Ẹ wá sọ fún mi, báwo ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ṣe lè ní àkójọ? Báwo ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ṣe lè jẹ́ èèyàn láyé? Ẹlòmíràn wà, mo ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ mi yìí, bàbá rẹ̀ aláàjì tí ó popular ní, gbajúmọ̀ aláàjì ni. Kò sí ọdún tí wọn kì í pa àgbéléyá. Kò sí ìlú tí ọ̀rẹ́ mi yìí lè wà tí ò ní wá bá bàbá rẹ̀ ṣe ọdún léyá.
tí iléyá bá ti ń súnmọ́ tòsí, ohun kan ṣoṣo tí ọ̀rẹ́ mi máa wá káàkiri ni owó ẹran. Á ra ẹran lọ sí ilé, bàbá rẹ̀ á pa ẹran lé, òun náà á pa bí ọ̀pọ̀ ẹran ni wọ́n máa ń pa. Ẹran tó wá nífẹ̀ẹ́ sí jù òun ni ẹran àgbò. Ẹni tá à ń wí yìí pé ọmọkùnrin ń gbìyànjú, òun náà tún jẹ́ ọ̀kan lára àwọn tí ó ń gbìyànjú, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìgbìyànjú rẹ̀ kò yọ. Ìyànjú rẹ̀ ò yọ. Ṣùgbọ́n lọ́jọ́ tí ìránṣẹ́ yìí tó lọ tẹ ifá, èèwọ̀ tí ifá wá fún ni pé ohun tí í ṣe èèwọ̀ ògo rẹ̀ gangan òun ni àgbò, kò gbọ́dọ̀ máa jẹ ẹran àgbò. Ṣé wá mọ̀ pé ọjọ́ náà ni ogun ayé ìránṣẹ́ yìí ṣẹ́. Bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn wà tó jẹ́ pé ẹran òkété ló jẹ́ èèwọ̀ ògo rẹ̀. Ẹlòmíì wà tó jẹ́ pé obì ló jẹ́ èèwọ̀ ògo ẹ̀. Ifágbilé Ọlábànjọ Àkànbí músòmúsò èrè ò àkíkà sẹ́gẹ̀ mojójójó mo yọ̀yọ̀yọ̀ mo rẹ́rìn kéékèèké. Ẹ ṣeun púpọ̀. Àwọn ọ̀pọ̀ èèwọ̀ ló rọ̀ mọ́ ògo ènìyàn. Ẹlòmíràn wà tó jẹ́ pé ohun tí ó yẹ kí tó jẹ́ ohun tó lè jẹ́ kí iná ògo tàbí iná ìpín rẹ̀ kó lè tètè jò ni pé kí ó máa fi aṣọ funfun bora, kó máa tẹ́ aṣọ funfun sórí ibùsùn, tàbí yálà aṣọ funfun ló yẹ kó máa wọ̀. Ṣùgbọ́n irú èèyàn yìí tó wá jẹ́ pé aṣọ pupa ló wá yàn láàyò nítorí pé kò yé. Ṣé wá rí pé àti tètè jẹ́ ènìyàn irú ẹ̀dá bẹ́ẹ̀ ó máa pẹ́. Àti tètè lu àlùyọ irú èèyàn bẹ́ẹ̀ ó máa pẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí a mọ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí ẹ̀dá ṣe ìwádìí. Ẹlòmíràn wà, arábìnrin kan pè mí láti ìlú orílẹ̀-èdè Canada. Ó sọ fún mi wípé ẹgbẹ́ ń dà òun láàmú, ọ̀rọ̀ ayé òun ti sún o. Kò sí gbogbo ibi tóun bá dé ẹgbẹ́ ni wọ́n ń sọ. Òun dẹ̀ ti fojú ẹgbẹ́ lélẹ̀, òun ti di ẹrù ẹgbẹ́, pàpà síbẹ̀ kò sí ìyàtọ̀. Mo wá ń béèrè lọ́wọ́ arábìnrin yìí pé ó ti tọ́dún mélòó tó ti fi ojú ẹgbẹ́ lélẹ̀. Ó sọ pé ó ti lé ní ọdún 8, ó ti ń lọ bí ọdún 10 tóun ti fi ojú ẹgbẹ́ lélẹ̀. Òun di ẹrù ẹgbẹ́ ní àkókò yìí. Lẹ́yìn èyí òun tún lọ sí ibòmíì, òun tún padà fojú ẹgbẹ́ lélẹ̀ ní nǹkan bí ọdún 7 sí àkókò yìí. Òun tún lọ sí ibòmíì, òun tún fi ojú ẹgbẹ́ lélẹ̀ ní nǹkan bí ọdún 5 sí àkókò yìí. Wípé bákan náà ṣe ni. Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ojú ẹgbẹ́ tó kọ́kọ́ fi lélẹ̀ ní nǹkan bí ọdún 10, báwo ló ṣe ṣe? Ọlọ́run ò yà sí mọ̀, òun ti mọ ìgboro pé ẹnìyẹn ò ṣe dáadáa. Ok, èyí tó fi lélẹ̀ ní nǹkan bí ọdún 7 sí àkókò yìí ńkọ́? Onílẹ̀yìn bí oṣù 3 sí oṣù 4 tóun ò rí ìyípadà, òun ti gbàgbé ẹ̀. Èyí tó wá fi lélẹ̀ ní nǹkan bí ọdún 5 sí àkókò yìí ńkọ́? Ọlọ́run ti gbàgbé ẹ̀. Mo wá ní pé ṣó wá rí pé ìyà tó ń jẹ ó sì kéré, nítorí pé èèwọ̀ ni kí ènìyàn fi ẹgbẹ́ lélẹ̀ kó má yà sí ẹgbẹ́ ọ̀hún tàbí kó pa ẹgbẹ́ náà sí. Ohun nǹkan tí wọ́n bá ti lè fi ń jẹun dandan ni ó yẹ kó mọ̀ pé ojú ẹgbẹ́ tó fi lélẹ̀, ẹgbẹ́ tiẹ̀ náà ní láti jẹun, o gbọ́dọ̀ fún wọn ní oúnjẹ. Ọ̀rọ̀ ẹgbẹ́ ó dàbí ọ̀rọ̀ ifá. Tí ẹ̀dá ò bá tẹ ifá rárá, pẹ̀lú bí a ṣe gbọ́ lẹ́nu àwọn babaláwo wa, wọ́n ló sàn ju kí ènìyàn ó da ifá nù kó lóun ò fẹ́ ifá mọ́. Ẹni bá fojú ẹgbẹ́ lélẹ̀ tó pa ẹgbẹ́ ọ̀hún tì,
bí ìyá bá ṣe ń jẹ ẹgbẹ́ ọ̀hún tó, bẹ́ẹ̀ náà ni ìyá ṣe jẹ irú olúwa rẹ̀ tó. Lára àwọn ìwọ̀ kan náà nìyẹn. Ẹ jẹ́ kí a ṣe ìwádìí ara wa kí a lè mọ èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa, èèwọ̀ tó rọ̀ mọ́ ògo ayé wa. Gẹ́gẹ́ bí mo ti ṣe ka ọ̀nà 4 sílẹ̀ tá a lè gbà láti fi ṣe ìwádìí àwọn èèwọ̀ yìí. A lè mọ̀ nípasẹ̀ àkànṣẹ̀jayé ènìyàn. A gbọ́ lẹ́nu àwọn babaláwo wa wípé pé ènìyàn dàgbà kò ní kí wọ́n máa wo àkànṣẹ̀jayé onítọ̀hún. A gbọ́ pé kò pẹ́ jù ènìyàn lè mọ èèwọ̀ ẹ̀ nípasẹ̀ àkànṣẹ̀jayé. Ẹ̀dá dẹ̀ lè mọ èèwọ̀ nípasẹ̀ ìtẹ̀fá. Ifá títẹ̀ kì í ṣe pé ẹlẹ́sìn mùsùlùmí ni mí. Ifá títẹ̀ kò sọ wá di ẹlẹ́sìn ìbílẹ̀. Pásítọ̀ ń tẹ̀fá, bẹ́ẹ̀ náà ni ìmáàmù ń tẹ̀fá. Afinimọ̀nà tàbí ẹlẹ́rìí ìpín ògo wa òun ni Ifá títẹ̀ jẹ́. Ká mọ èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. Tá bá ti ń pa àwọn èèwọ̀ yìí mọ́, àwọn kan máa ń sọ pé tí ẹ̀dá bá ti tẹ Ifá pó máa ń dolówó. Ifá òun ṣe ògùn owó. Nítorí pé tí Ifá bá ti sọ ìwọ̀ ìpín ẹ̀ fún ẹ, tó bá ti ń pa ìwọ̀ yẹn mọ́, dandan ni kí iná ògo kó bẹ̀rẹ̀ sí ní jò. Ohun gbogbo á wá rọrùn. Òun ni wọ́n ṣe máa ń sọ pé ẹni bá tẹ Ifá máa ń lówó. A sì tún lè mọ̀ nípa ìwádìí. A lè mọ àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ògo wa nípa ìwádìí. Bí a bá ṣe ìwádìí yálà pẹ̀lú 16 tàbí obì tàbí kí wọ́n bá ènìyàn dá Ifá tàbí àwọn ọ̀nà mìíràn tí a lè fi yẹ nǹkan wò, ó ṣeéṣe ká mọ àwọn èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa. A sì tún lè mọ̀ nípa ìmọ̀ pẹ̀lú àwọn ìrírí tàbí àwọn ohun tó ń ṣẹlẹ̀ sí wa. Ó ṣeéṣe ká mọ̀ irú ohun tó ṣẹlẹ̀ sí wa, ká mọ̀ nípasẹ̀ pé bóyá a ti jẹ èèwọ̀ tí ò yẹ kí a jẹ. Ẹlòmíràn wà tó jẹ́ pé tí ó bá jẹ èèwọ̀, kété tó bá ti lè jẹ èèwọ̀ yìí, yálà kí ẹnu ẹ̀ ó kéègbó gba ẹnu ẹ̀ tàbí kí àwọn iṣẹ́ oríṣiríṣi kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí. Tí ẹ̀dá bá ti wá mọ èèwọ̀ ẹ̀, tó bá ti jẹ èèwọ̀ yẹn, kíákíá ló máa bẹ̀rẹ̀ sí ní rí àpẹẹrẹ pé òun jẹ èèwọ̀, òun ṣe ohun tí ò yẹ kí òun ṣe. Àwọn èèwọ̀ míì wà tó jẹ́ èèwọ̀ ti ìdílé tàbí èèwọ̀ ìlú tàbí èèwọ̀ àdúgbò tàbí èèwọ̀ nílẹ̀ bí ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa òun ni àgbéyẹ̀wò lónìí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí a ṣe ìwádìí ara wa. Èèwọ̀ yìí kò kọjá pé bí ó ti wù kí ẹ̀dá ṣe ní ọgbọ́n tó tàbí bó ti wù kí ènìyàn ti ní ìmọ̀ tó tàbí bó ti wù kí èèyàn ṣe jẹ́ olóye tó. Gbogbo wa pátápátá la ní àǹfààní láti ṣe ìwádìí èèwọ̀ wa. Tí a bá ti wá mọ èèwọ̀ yìí, ẹ jẹ́ kí a máa pa èèwọ̀ wa mọ́. Ẹ má wò pé bóyá mo ti yẹ̀ kúrò nípa prógámù yìí nítorí orí ẹgbẹ́ ni prógámù yìí dá lé lórí. Ìdí tí a fi mú èèwọ̀ tó rọ̀ mọ́ ìpín wa ni wípé pẹ̀lú ìwádìí wa, ó jẹ́ ó yé wa pé ẹgbẹ́ ènìyàn ló bá ènìyàn ń yan ìpín láti ọ̀run. Ohun téèyàn máa délé ayé jẹ́ àti ohun téèyàn máa tẹ́ẹ̀dá máa dà nílé ayé.
Ifá ló wá ń ṣe ẹlẹ́rìí sí ìpín náà nígbà tí a fi délé ayé. Ìdí nìyí tí a fi mú irú ètò yìí wá lónìí. Mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Mo kí ọ̀rẹ́ mi olú ìṣẹ̀ṣe fún gbogbo ilẹ̀ Àwórì, Fáṣọlá Fáníyì Babátúndé. Ẹ káàbọ̀ láti orílẹ̀-èdè Brazil. Gbogbo àwọn èèyàn wa ní ìlú São Paulo, ṣé àlàáfíà ni ẹ bá wọn? Ṣé àlàáfíà ni ẹ dé? Ẹ má bínú pé mi ò tí ì wá gba ohun tí ẹ mú bọ̀ láti orílẹ̀-èdè Brazil nítorí ọdún tí à ń ṣe lọ́wọ́ ni. Kò pẹ́ yìí ni àparí ọdún yìí. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ náà ni mò ń kí àbí ọlọ́lá ìyá wa Kúbúrà Olúwa láti orílẹ̀-èdè London. Ẹ káàbọ̀ sí orí ètò yìí. A ti fẹ́ mú ètò yìí wá sí ìdánudúró di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ẹ tó darapọ̀. Ohun tí a gbé yẹ̀wò lónìí ni àwọn èèwọ̀ tí ó rọ̀ mọ́ ìpín wa, ìpín tí a mú wá láti ọ̀run. A sì ti sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tí ó wà láàárín ìpín, kádàrá, àbáwáyé àti àyànmọ́. Ẹ jẹ́ kí gbogbo wa pátápátá, fún àwa tá a ṣẹ̀ ní àǹfààní àti darapọ̀ mọ́ orí ètò yìí, ẹ jẹ́ ká padà wo ètò yìí lẹ́yìn tí a bá ti mú ètò yìí wá sí ìdánudúró. Lẹ́ẹ̀kan sí, mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè, pàápàá fún gbogbo ẹ̀yin tí a wo ẹ̀rù jẹ̀jẹ̀ tí a jọ ṣe ètò yìí lónìí. Mò ń kí gbogbo ẹ̀yin aláṣẹ Ògbóni tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí káàkiri láti orílẹ̀-èdè Cuba, láti orílẹ̀-èdè US. Mo dẹ̀ ń kí ọ̀rẹ́ mi ọba àlà ti orílẹ̀-èdè US. Mo kí yín pé èèpà òrìṣà o, òrìṣà èèpà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Tí a bá rí ẹni tí ẹ bá fẹ́ pè mí fún ìbéèrè tàbí fún ohun tí ò bá yé wa nípa ẹgbẹ́ tàbí ètò yìí, ẹ lè ní àǹfààní àti pè mí tàbí láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp lórí aago 080 33 70 2625. 080 33 70 2625. Tàbí fún ẹ̀yin tí ẹ bá ṣe darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́, ẹ já lọ sórí YouTube kí a lọ wo láti episode 1 títí dé episode 24. Ẹ jẹ́ ká lọ wo World Egbe Festival lórí YouTube tàbí World Egbe Festival. Tá a bá lọ wo World Egbe, tá a bá type World Egbe Festival, a gbé episode 1 títí dé episode 24. Tàbí kí a wo àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emere, a ó rí. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò lónìí. Ẹ jọ̀ọ́, ẹ máa jẹ́ ká máa dá sí orí ètò yìí kí a lè máa jọ máa share experience papọ̀. Bẹ̀rẹ̀ láti ọjọ́ méje, that is next Sunday. So a máa fi tí a ó jọ máa dá sí ètò yìí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí gbogbo wa kí a darapọ̀ lórí gbàgede àṣà pẹ̀lú ọ̀rẹ́ mi Prince. Ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ wọn lórí gbàgede àṣà ní dédé aago 6 òní. Mo dúpẹ́ púpọ̀ lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni ọba àṣà àgbáyé, Tèmíadára Àríwájòyè, Àṣàgbèmí Fàṣàgbádé kìíní, ààrẹ ọba àṣà àgbáyé tí mo jẹ́ ọba ẹgbẹ́ Emere àgbáyé.
ẹ ṣeun púpọ̀ púpọ̀, mo dúpẹ́ o. Apá mi ò lè ṣe wọ́n run. Ó ní ìwọ̀n ọpẹ́ àṣẹ o, ó ṣe wọ́n. Ìyàmọ̀ wọn pé ó ṣe. Ìwọ̀n ọpẹ́ àṣẹ o.